èyí ga o géńdé yìí lu ọ̀rẹ́bìnrin ẹ̀ pa ó ní kò mọ̀rẹ́sì ṣe dáadáa. bóyá ni ọgbọ́n kan lè wà tí afurasí ọ̀daràn ẹni ọdún mẹ́rìnléláàádọ́ta 54 kan ọ̀gbẹ́ni Ọkunrin kò fi ní lo ìyókù gbèsè ayé ẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n torí ilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n ti ṣí sílẹ̀ fún báyìí, ìyẹn bí ọ̀rọ̀ rẹ̀ kò bá já síkú pàápàá látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án tóun náà sì fẹnu ara ẹ̀ ṣàlàyé pé òun lu ọ̀rẹ́bìnrin òun Esther Ndereke tó jẹ́ girlfriend òun pa. Gbogbo nǹkan tó sì bí òun nínú sí i kò kọjá pé ọmọge náà kò mọ ìrẹsì sè dáadáa. Ó ní kò lè ṣèrẹsì láyé yìí kó má jóná. Kódà lọ́jọ́ tí àríyànjiyàn tó dìjà tí ikú fi dé ìṣẹ̀lẹ̀ díẹ̀ báyìí ló kù kó dáná sun gbogbo ilé nígbà tó gbé ìrẹsì kaná tí kò bomi púpọ̀ sí i tí kò sì dúró tì í. ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín lọ̀rọ̀ náà jọ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù keje ọdún 2023 yìí nígbà tí afurasí náà ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ lásìkò tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Cross River CP Giogon Grima ń ṣàfihàn òun àtàwọn afurasí ọ̀daràn tọ́wọ́ àwọn agbófinró ṣẹ̀ṣẹ̀ bà fáwọn oníròyìn nílùú Calabar. Etuk ní kì í kúkú ṣe pé òun mọ̀ọ́mọ̀ fẹ́ pa ọmọbìnrin náà bẹ́ẹ̀, ó ní inú ló ṣe òun bíi ìbínú kò sì mọ̀ pé olúwa òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Ó ní láti bí ọdún méjì sẹ́yìn lòun àti olóògbé náà ti ń ṣe wọléwọ̀de tóun sì ti pinnu pé òun máa fi ṣaya. Àmọ́ kọ́kọ́rọ́ kan tó ba eyín ajá rẹ̀ jẹ́ náà ní ti ọ̀rọ̀ ìrẹsì sísè yìí. Kò sọ́jọ́ tọ́mọge yìí máa ṣèrẹsì bí kò bá ṣe jóná yóò ṣe tí kò ní jiná ni. Etuk ṣàlàyé pé inú bí ọ̀rẹ́bìnrin mi yìí kò ṣe mọ ìrẹsì ṣe kàn ń bí mi lójoojúmọ́ tí mo bá ti ń rántí ẹ̀ ni. Mo sì ń faradà títí mo kọ́ ọ lẹ́kọ̀ọ́ títí pé kí ló wá lè nínú ìrẹsì sísè, àmọ́ kò mọ̀ ọ́ ṣe. Kò sì sóhun méjì tó máa ń fa ìjà wájú ọ̀rọ̀ ìrẹsì náà lọ. Lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ níṣe lèmi lọ síbi iṣẹ́. Ó kù díẹ̀ kí n délé ló pè mí pé òun ti wà nínú yàrá mi. Mo sì ní kó bá mi ṣe ìrẹsì díẹ̀ sílẹ̀ dè mí tá a máa jẹ tí mo bá dé. Àmọ́ nígbà tí mo máa délé níṣe ni mo bá èéfín rẹpẹtẹ nínú ilé. Ẹ̀rù bà mí gidi. Mo pariwo ẹ̀, mi ò tètè rí i. Mi ò mọ nǹkan tí màá ṣe torí mi ò lè sún mọ́bẹ̀ kí gáàsì má lọ búgbàmù mọ́ mi lórí. Kò tiẹ̀ sí atẹ́gùn tí màá fi mí. Èkìdá èéfín ni gbogbo ilé. Mo ṣàdọ̀gbọ́n kan tí iná náà fi kú tá a sì pa gáàsì. Ẹ̀yìn èyí ni ọ̀rẹ́bìnrin mi dé wúrẹ́ láti ibi tó ti ń bọ̀. Mo bi léèrè pé báwo ló ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀ tó máa gbé ìrẹsì kaná tí kò bomi sí i tó tí kò sì tún dúró tì í. Àmọ́ dípò tí ìbá fi fún mi lésì gidi níṣe ló ń sọ̀rọ̀ rádaràda lẹ́nu. Bá a ṣe bẹ̀rẹ̀ sí bára wa jà nìyẹn. Ibi tí ìjà sì ti wáyé náà ló ti ṣubú lulẹ̀ lójijì. Mo kọ́kọ́ rò pé ó ń díbọ́n ni, àfi bó ṣe jáláìsí tó ṣe bẹ́ẹ̀ dágbére fáyé. Mi ò sì lù tààrà o, inú bó ṣe máa ń hùwà ìbìkítà tó bá ń ṣe ìrẹsì náà ló ń bí mi. Mi ò mọ̀ pé ó lè la ikú lọ o. Mo nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí. Ọdún kejì rèé tèmi àti ẹ̀ ti jọ wà. Eléyìí kàn ṣe èṣì ni o. Ẹ ṣàánú mi, mi ò ní lọ́kàn láti pa o. Bẹ́ẹ̀ lọkùnrin yìí ṣàlàyé ara ẹ̀. Ṣá kọmíṣánná ọlọ́pàá ní àwọn ṣì ń bá ìwádìí àwọn lọ lórí ọ̀rọ̀ yìí. Àwọn sì máa fojú afurasí náà balẹ̀ ẹjọ́ láìpẹ́. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.